Ẹ kú dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde. Jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, ọlọ́run wa, olùfẹ́ wa, látìlẹ́yìn wa, ibi ìsájú wa, aláàbò wa, ọlọ́run olóore ọ̀fẹ́ jùlọ, ìyìn àti ọlá àti ògo ní fún orúkọ mímọ́ yín. Àdúpẹ́ fún ojú rere àti àánú ńláńlá tí a tún ti rí gbà láti rí ọjọ́rú mìíràn nínú oṣù kìíní ọdún tuntun yìí. Ògo ní fún orúkọ mímọ́ yín, ọlọ́run olùpamọ́ wa, aláàbò wa, ọba tó dá wa sí tí ògbówó tí ògbóbì, àfihàn àti ògo forúkọ yín. Ọ̀rọ̀ náà tí a ó gbéyàwó lé ní kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín lórúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́rú ọjọ́ 22 oṣù kìíní. Àkòrí tí a ó gbéyàwó sọ wípé ìrètí fún apẹ̀yìndà. Ìrètí fún apẹ̀yìndà. Àmú àkọ́sórí wa nínú ìwé Hòsáyà orí 11 ẹsẹ̀ 4. Hòsáyà orí 14 ẹsẹ̀ 4. Hòsáyà orí 14 ẹsẹ̀ 4. Èmi ò wo ìpẹ̀yìndà wọn sàn, èmi ò fẹ́ wọn lọ́fẹ̀ẹ́, nítorí ìbínú mi kì yóò dúró lọ́dọ̀ rẹ̀. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Jeremáyà orí 3 ẹsẹ̀ 22 títí dé 23. Jeremáyà orí 3 ẹsẹ̀ 22 títí dé 23. Yípadà, ẹ̀yin ọmọ apẹ̀yìndà, èmi ò sì wo ìpẹ̀yìndà yín sàn. Ṣáà wò, àwa tọ̀ ọ́ wá, nítorí ìwọ ni Olúwa Ọlọ́run wa. Lótìítọ́, asán ni èyí tí ó ti òkè wá, àní ọ̀pọ̀lọpọ̀ òkè gíga. Lóòótọ́, nínú Olúwa Ọlọ́run wa ni ìgbàlà Ísírẹ́lì wà. Wàyí, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè tí ó ní fún wa ní èní ọjọ́rú. Lẹ́yìn tí a kan Jésù mọ́ àgbélébú, Pétérù rò wípé iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ láyé ó ti tán nìyẹn. Nítorí náà ni nínú ìwé Jòhánù orí 21 ẹsẹ̀ 3 ó sọ fún àwọn akẹgbẹ́ rẹ̀, ẹ mọ nǹkan, tí mi ò bá lè lọ síwájú, màá ṣáà lè padà sí ibi tí mo ti ń bọ̀. Ará, mò ń padà lọ sí ìdí iṣẹ́ ẹja mi o. Wọ́n sì pinnu láti tẹ̀lé ẹ̀wẹ̀. Nígbà tí ó ń pẹja lọ́wọ́, Ọlọ́run bá a pàdé, ó sì mú un padà bọ̀ sípò. Pétérù kan náà tí ó rò pé òpin ti dé bá iṣẹ́ ìránṣẹ́ òun pẹ̀lú Kristi, ó bẹ̀rẹ̀ sí ní wo aláìsàn sàn pẹ̀lú òjìji rẹ̀, gẹ́gẹ́ bí a ti rí nínú ìwé Ìṣe àwọn Àpọ́stélì orí 5 ẹsẹ̀ 15. Tó bẹ́ẹ̀ tí wọ́n gbé àwọn abirùn jáde sí ìgboro, tí wọ́n tẹ́ wọn sí orí àkéte àti ohun ìbìrọ̀gbọ̀kún, pé bí Pétérù bá ń kọjá, kí òjìji rẹ̀ tilẹ̀ lè ṣíji bo òmíràn nínú wọn. Tí o bá ti já Ọlọ́run kunlẹ̀ rí ní ìgbà kan tàbí èkejì, tàbí o rò pé Ọlọ́run kò lè lò ọ́ mọ́ nítorí àwọn ẹ̀ṣẹ̀ tí o ti dá, jẹ́ kí n sọ fún ọ, tí o bá ronúpìwàdà tí o sì kọ àwọn ọ̀nà àtijọ́ rẹ sílẹ̀, Olúwa sì lè lò ọ́ gidigidi. Ó sábà máa ń lo àwọn ènìyàn tí a kò lérò ní ọ̀nà tó lágbára gan-an ni. Olùfẹ́, má ṣe dàbí Sámúsónì o, ẹni tí ó jẹ́ Ọlọ́run kunlẹ̀. Ó yapa kúrò ní ọ̀nà tí Ọlọ́run là kalẹ̀ fún un. Ó sì bẹ̀rẹ̀ sí ní dá ẹ̀ṣẹ̀ lẹ́yìn ọ̀rẹyìn. Ọ̀tá mú o. Ó pàdánù ìbáṣepọ̀ tó ní pẹ̀lú Ọlọ́run. Ẹ̀wẹ̀, nígbà tí ó gbàdúrà sí ẹni tí àánú rẹ̀ jẹ́ ọ̀tọ̀ọ̀tun ní òwúrọ̀, ìwé ẹkún Jeremáyà orí 3 ẹsẹ̀ 22 títí dé ẹsẹ̀ 23. A dá ìbáṣepọ̀ náà padà. A kò dá ìbáṣepọ̀ padà lásán nìkan o, ṣùgbọ́n Sámsónì tún gba agbára tí ó ti sọnù padà ní ọjọ́ kan. Ó pa Fílístínì ju iye tí ó pa lọ ní gbogbo ọjọ́ ayé rẹ̀. Ọlọ́run ti foríjì o. Ó sì mú Sámsónì padà bọ̀ sípò, ṣùgbọ́n kò dáríjì ara rẹ̀ o. Ó béèrè pé kí òun kí ó kú pẹ̀lú àwọn ọ̀tá òun. Ìwé Onídàájọ́ orí 17 ẹsẹ̀ 17 títí dé 30. Tí o bá pẹ̀yìndà, Ọlọ́run sì lè mú ọ padà bọ̀ sípò tí o bá gbà á láàyè láti ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. Padà lọ bá a nínú àdúrà
bẹ̀rẹ̀ sí ní ka bíbélì rẹ kí o sì bẹ̀rẹ̀ sí ní rìn pẹ̀lú rẹ̀ nínú ìgbọ́ràn nínú ìpéjọpọ̀ àwọn kìrìsìtẹ́nì yòókù. Ìwọ yóò rí pé bí o ṣe ń gbé ìgbésẹ̀ kan lọ sọ́dọ̀ rẹ̀, yóò gbé ìgbésẹ̀ 99 wá sọ́dọ̀ rẹ. Mo ti rí àwọn apẹ̀yìndà tí a mú padà bọ̀ sípò pátápátá láti ọwọ́ Ọlọ́run. Kódà o kò tilẹ̀ lè mọ̀ pé wọ́n ti fi ìgbà kan pẹ̀yìndà rí o. Nígbà tí wọ́n ronúpìwàdà nítòótọ́, Ọlọ́run gba àkóso ayé wọn, ó sì lò wọ́n lọ́nà tó lágbára. Olùfẹ́, tí o bá ti sáko kúrò ní ọ̀nà Ọlọ́run, o lè ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ fún ọ. Tí o bá ti ronúpìwàdà nítòótọ́, òun yóò mú ọ padà bọ̀ sípò. Ìwọ ronúpìwàdà nítòótọ́ kí o sì padà wá sí ọ̀dọ̀ rẹ̀. Kókó ọ̀rọ̀: Ọlọ́run lè mú onígbàgbọ́ tó pẹ̀yìndà padà bọ̀ sípò. Tí irú ẹni bẹ́ẹ̀ bá ronúpìwàdà nítòótọ́ tó sì padà wá sọ́dọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, Olúwa, gbogbo àwọn apẹ̀yìndà, Ọlọ́run jọ̀wọ́ fún wọn ní ìrònúpìwàdà tòótọ́, jẹ́ kí wọ́n padà wá sí ọ̀dọ̀ rẹ̀. Gbogbo àwọn tó ti pẹ̀yìndà, Ọlọ́run jọ̀wọ́ ṣàánú fún wọn, nítorí Bíbélì sọ pé kò sẹ́ni tí ó fọwọ́ rẹ̀ lé ohun tulẹ̀ tó kojú ẹ̀yìn tó yẹ fún ìjọba Ọlọ́run. Olúwa jọ̀wọ́ bá wa ṣàánú fún wọn, mú wọn padà wá kí o fún wọn lẹ́mìí ìrònúpìwàdà òtítọ́. Àwa náà tí a wà lórí eré ìṣe ìwà sísá, bàbá má ṣe jẹ́ ká bojú ẹ̀yìn o, má jẹ́ ká padà kúrò lẹ́yìn rẹ. Àdúpẹ́ nítorí tí ẹ ti gbọ́ o. Jésù Olúwa wa. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, kẹ́ máa share, kẹ́ máa comment nípa ìkí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Nání nàní nàní o, àní nàní nàní o, ó dàbọ̀.